ìríni nìkíni, ìkíni nìjẹni, okú owó nìkí Ọ̀yọ́. The Orisha communities among the people called Yoruba today are known as Ọbàtálá, Ṣàngó, Yemọja, Ọya, Ọ̀ṣun, Òrìṣà oko, Èṣù, Ọbalúayé, Ògún, and others. Èmi tí ẹ wá bá mi ní Ọ̀kẹ́ Adéjàre Àdìsá, olórìṣà ńlá tàbí olórìṣà Ọbàtálá ní ìlú Ọ̀yọ́, mi ní Jágún Ọbàtálá Aláàfin Ọ̀yọ́ ní abẹ́ àkóso bàbá wa ikú bàbá Yèyé Aláàfin Aláṣẹ ìkejì òrìṣà. Ní ìgbà wáṣẹ̀, gẹ́gẹ́ bí a ṣe dáyé bá tí a gbọ́ nínú ìtàn àtẹnudẹ́nu tí àwọn bàbá wa fi ń sọ̀rọ̀ nígbà tí ò tíì sí kàkọọ́lẹ̀, nítorí pé nígbà tí òyìnbó dé ní kàkọọ́lẹ̀ dé. Àkọọ́lẹ̀ tán bàbá wa ní ọ̀nà ni wọ́n fi ṣe, tí wọ́n bá fẹ́ fi nǹkan júwe sílẹ̀ pé ká lè máa dé bá o, ká lè máa mọ̀, ọ̀nà ni wọ́n fi igi gbẹ́ nígbà náà. Àkọọ́lẹ̀ táwa gan gbòòjá tí a bá ń sọ, wọ́n sọ fún wa wípé òòṣà ẹ̀rìndínlógún dídá àbàlà àwádé ayé bá ní. Wọ́n nígbà tí Olódùmarè tó rán àwọn òrìṣà gbogbo wá sílé ayé, ó kó ẹ̀rìndínlógún lé Ọbàtálá lọ́wọ́ wípé gẹ́gẹ́ bí bàbá arúgbó òòṣà tó dàgbà jù ní àárín àwọn ẹgbẹ́ rẹ̀ yòókù, Ṣàngó ni, Ọ̀ṣun ni, Ọya ni, gbogbo wọn ò láyìn ọjọ́ orí tó Ọbàtálá ló fún Ọbàtálá yìí ní ẹ̀rìndínlógún kọ́kọ́ máa kó nṣó. Tí wọ́n bá rìnrìn tí wọ́n bá ní ohun tí wọ́n fẹ́ wádìí tàbí wá ìtumọ̀ rẹ̀ kó máa dá ẹ̀rìndínlógún yìí. Ìdí nu tá a fi ń pè ní òòṣà dídá. Níbẹ̀ ni Ọbàtálá ló gbé yà fún Ọ̀ṣun, tọ́ṣun náà fi ń dáṣà. Ibẹ̀ ló gbé yà tó gbé yà fún Ṣàngó, Ṣàngó náà fi ń dáṣà. Bẹ́ẹ̀ ni ó yà fún Iyemọja tó náà fi ń dá. Gbogbo àwọn òrìṣà kọ̀ọ̀kan tí ń lo ẹ̀rìndínlógún yìí láti ọwọ́ Ọbàtálá ni. Ta ní Ọbàtálá ni ẹni àkọ́kọ́ tá a kọ́kọ́ fi òye, tí Olódùmarè kọ́ fi òye ká máa dá òòṣà yìí tó kọ́kọ́ fi yé. A sì rí i pé odù yí ẹnu bí tí Ọlọ́run bá pé kéèyàn ò níyè nú dé àti kó níyè nú mọ náà ni ó sì máa sọ̀rọ̀ nípa rẹ̀. Mọ́ nítorí ní ayé òde òní ni ẹ̀ ń gbé àkásílẹ̀ báwọn ilẹ̀ ń gbé kiri tàbí àkọsílẹ̀, kò sí ní tó jọ mọ́ bẹ́ẹ̀. Wọ́n tí ọpọlọ kálukú bá gbé, téèyàn bá sì ti lè máa rí dá nígbà ogbó mọ́, ìyà ó máa pa mi. Ló fà tí ọ̀pọ̀lọpọ̀ ò fi lè sọ àsọlé odù. So odù yìí tá a bá wò wípé bó ni ó ṣe ń lọ, ó bẹ̀rẹ̀ lórí Ọ̀kànràn, Èjì Òkò, Ògúndá, Ìrosùn, Ọ̀sẹ́, Ọ̀bàrà, Òdí, Èjì Ogbè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, títí ó fi dórí Èjìlá Ṣẹ́bọra ní àwọn odù tí ó ṣe é kì. Tí èèyàn bá tún tẹ̀síwájú, á pè Ẹ̀tàlá. Ẹ̀tàlá yìí ó tún ní orúkọ tá à ń pè lábẹ́ ẹ̀kọ́ nígbà tí èèyàn bá tẹ̀síwájú. Èjì Òkò yìí ó ní orúkọ tẹ́ á tún padà pé nígbà tó bá di mẹ́rìnlá, tó bá bẹ́ẹ̀ tí ó fi pé mẹ́rìndínlógún yìí. So bí àwọn odù yìí ṣe lọ́nu.
sẹ́rí ìdáàsà látayébáyé láti bá ìdáàsà òòṣà dídá tí òòṣà dídá tí a bá sọ tó òòṣà dídá bá sọ tí a bá gbé lélẹ̀ tá a bá lọ́dọ̀ àwọn bàbá àwọn ìyá tí a bá dá òòṣà ní àwọn tí a sì mọ̀ òòṣà tí a bá dá náà yóò papọ̀ mọ́ pé bóyá àwọn onífá náà dá tí ó sán pẹ̀lẹ́ nǹkan kan náà ni ọmọ yóò jàra wọn nú àwọn òòṣà tí a bá dá òòṣà odù tó bá wáyé wọn ó kì í wọn ó yànnàná ẹ̀ nǹkan báyìí ńlọ ṣẹlẹ̀ nǹkan báyìí ni ẹ lọ́ọ́ ṣe àwọn ọmọ yẹn bá fẹ́ tẹ̀ lúdó tí a bá fẹ́ tẹ̀ lúdó tí a bá lọ ọ̀dọ̀ àwọn olóòṣà pé tó owó ẹyọ òòṣà dídá ni ẹ bá ní dá wọn ó sì dá àṣà òòṣà yìí ó tẹ́ ẹ dá yìí ó inú ìlú yìí ó tẹ́ ẹ dá òòṣà sí yìí ó yóò kún yóò sì dọjà gbogbo wọn eku ọmọ ké bí eku ẹyẹ ọmọ ké bí ẹyẹ wọn ọmọ bímọ lémọ yóò wá rọ̀ wọ́n lọ́rùn àmọ́ bóyá wọn ó ṣe ètùtù tá a bá dá àṣà tán èyí yóò ní ètùtù kan tí wọn ó ṣe wọn pé tí a bá wà ti ṣe ètùtù yìí ó ogun ò ní wọ inú ìlú kò ní sí wàhálà aboyún yóò máa bí wẹ́rẹ́ àgàn tí ò bí yóò bí ẹni tí ò lówó lọ́wọ́ yóò lówó lọ́wọ́ nínú ẹbọ tí a bá kó tí a bá rú wọn gbogbo àǹfààní tí wọ́n máa wọnú ìlú wa ìrọ̀rùn ni kò ní sí nira gangan. ká fi kinní kan ṣe àpẹẹrẹ bí Ìwó ní ìsìn wọn ní ẹpẹrẹ lè kú fá là ń kọ́ sí lè kú ọ̀sẹ̀ amúrùdẹ́yìn èkó ẹlẹ́gbà díáfólúwò kámọ̀sọ́jú díáfólúwò so ìgbà tí Olúwo tó wà ní ààyè tí ń bẹ láyé kò sí bí èyàn ò ti wà láyé tí ò ní ìyàwó Olúwo ní ìyàwó mẹ́ta ṣùgbọ́n láti ìṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ayé nígbà táyé wà táyé sì rí ní ìfẹ́ èèyàn ti máa nífẹ̀ẹ́ obìnrin kan ju obìnrin kan lọ Olúwo onífẹ̀ẹ́ Odídẹrẹ́ ọlẹ́kì Odídẹrẹ́ gan onífẹ̀ẹ́ rẹ̀ odù yìí ó wáyé nínú ẹsẹ̀ ọ̀sẹ̀ onífẹ̀ẹ́ Odídẹrẹ́ gan ó wá dí gbogbo àti ọwá nífẹ̀ẹ́ rẹ̀ débi pé ń gbé adé kẹlẹ́bà mọ́ ibi tí òòṣà tó jẹ́ tó ìpọ́tàlì dé tó wípé ó lè sọ nǹkan tí ń bẹ nínú ìgbésí ayé èèyàn àfìyàfíwọ́ tó bá fẹ́ fi ọ̀nà ìrú kún ọ̀rọ̀ òòṣà rẹ̀ tó àti fẹ́ fọ̀nà ìrú kún yóò sọ nǹkan tí ń bẹ nínú ìgbésí ayé rẹ̀ Olúwo ọ̀sà nífẹ̀ẹ́ Odídẹrẹ́ mọ́ nífẹ̀ẹ́ rẹ̀ ó débi pé ń gbé adé oníkọ́mọ bóun gbadé pamọ́ owú jíjẹ kò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ó ti bẹ̀rẹ̀ láti nínú ẹ̀ẹ́dínlógún ló fi kọ́ wa ó ti bẹ̀rẹ̀ láti ayédáyé ni tó bá wà ti gbé fún tó gbé pamọ́ nígbà pé pamọ́ àwọn ẹ̀yálé sóò nìkan wá ní yóò jẹ́ ẹnìkan tó yẹ pé òun ni wọ́n mọ̀ tí wọ́n bá ti mú adé báyìí wọn kò lọ gbádé wọn lọ gbé wọn lọ bò mọ́lẹ̀ ìgbà mọ́ bo adé mọ́lẹ̀ lórí gbé wọn bò mọ́lẹ̀ ibi tí wọ́n bo adé mọ́lẹ̀ sí gangan níbẹ̀ ilé wọn lọ gbé kókó iṣu sí ọba ké Olúwo ìgbà tó Olúwo tó pé ìyàwó mi o ọ̀húnjọ́ márùn-ún ni o sọ mọ̀ pé ní adé ìwúre o ìyàwó lọ wo adé Odídẹrẹ́ lọ wádé ọ̀rádé ìgbà tí ọ̀rádé ọba pé àwọn ẹpẹrẹ lè kú fá là ń kò sí lẹ́kọ̀ọ́ ọ̀sán yìí amúrùdẹ́yìn èkó ẹlẹ́gbà ẹ̀yẹ lọ́wọ́ kan bò ẹ̀yẹ wò sẹ́kẹ́ látẹ wàrà ńlẹ̀ mọ̀ ọ̀rá gbàgbà mi àgbààgbà márùn-ún mọ́ rí mọ́ ní ìrẹ̀ ló fi lọ rúbọ o gbogbo ní ó ti rí rẹ bí ọba síbi tí a ti ń ṣe kíní èèpo oṣù níbi a sì ti ń ṣe èèpo oṣù ibẹ̀ ni a ti máa ṣe bí ìgbà tí èèyàn ń ṣe èèpo oṣù téèyàn fi ń ṣe kíní olùbọ́ ọlọ́ọ̀bẹ̀ owó kẹ́rẹ́kẹ́rẹ́ nígbà tó pé ìrẹ́mọ́ fi ní olùbọ́ ọkàn rẹ̀ kíní ọkàn rẹ̀ kejì ọkàn rẹ̀ kejì ìgbà tó kẹ ẹlẹ́ẹ̀karùn tí ó gbé báyìí ọ̀rádé ọ̀fàdénù kẹ́ni bá mọ̀ pé òòṣà ti wà tipẹ́ ọ̀fàdénù ìfọ̀tí ọ̀fàdénù ọ̀gbadé pamọ́ ìgbà tí Olúwo tí ó ṣàdúrà fún tán tí ó ṣe gbá tí ó ṣàwo tó kángbà tí ó fi adé ṣe ìsúre ìlú àwọn ẹ̀yà alẹ́ méjèèjì tí ń wọra wẹgbẹ́ nínú kíní yẹ ọ̀tẹ̀ bá pe Odídẹrẹ́ ìwọ Odídẹrẹ́ lọ́ọ́ bá ń gbé adé mi wá Odídẹrẹ́ wọlé ọgbadé fún kábíyèsí máa wòra wọn lójú gbàrú wòra wọn lójú ọ̀tọ̀ ní tó ìwáyà mi tó gbà gbà tí ẹwọ́ gbé mọ́ ni èyí ní ìṣe awámùgbé tá a gbé lọ orí àtàn láàlọ́ bò mọ́
kí lè bá mọ̀ pé kò sí kinní kankan tó ṣe tọ́ka sí gbogbo odù kọ̀ọ̀kan láti orí ọ̀kànràn lórí èjìlá ṣébọra ló ní nǹkan tí ń tọ́ka sí nípa ìtò ìsàmọ̀ ṣe wọ́n tún gbé wọ́n tún lọ bò mórí àtàn náà mọ́tò bò mórí àtàn ọdún tó dé wọ́n tún pe ìwé Odídẹrẹ́ aya mi wọ́n tún lọ bá ń gbé adé yìí wá o Odídẹrẹ́ tó wo ibi tó gbé adé sí kò tó rádé ó tún pe àwọn ẹpẹrẹ lè kúfá là ń kọ́ sí ilé kú ọ̀sán amúrùdẹ́yìn èkó ẹlẹ́gba ó sàpè gbogbo wọn àwọn ìbàjẹ́ mi ò ṣe yín ó sàpè gbogbo wọn wọ́n tó dá àṣà àgbààgbà márùn-ún náà mọ́ tó rí nínú ọ̀sà wọ́n tó ní tó ògòǹgò ló kù tó fi rí bọ níbo ní sì ti rógóńgò wọn lórí orí àtàn lẹ́yìn ó ti rógóńgò ó tó lórí àtàn ń wọlé lórí àtàn ń wọlé lórí ọkọ̀ gbogbo kí ní ọkọ̀ kejì ìgbà tí ó kẹ́ dé ìkẹ́lẹ̀ karùn-ún ó tó kàdé nígbà tí wọ́n tó dé pé Odídẹrẹ́ ìyàwó mi bá ń gbádé àwọn ẹ̀yà alẹ́ rẹ̀ wọ́n tó wora wọn pé níbo ní ó ti rí adé gbé adé tá a ti bò mọ́ ilẹ̀ ìgbà tó sọ báyìí pé bí adé ó tún pé ó tún wọlé ó tún gbé adé jáde nígbà jẹ́ pé ó ti rúbọ ó tún gbé adé jáde ó tún gbé ní ẹ lọ wọ́n tún wojú ara wọn wọ́n wá rò pé tọdún yìí o tọdún kẹta yìí o èmi ò jókòó fún wọ́n wá mú adé o wọ́n wá lọ nígbà tí ó ṣe tán wọ́n wá lọ sadé ní odò ẹja ńlá ó wá gbé adé ní ẹ̀ńdínlógún kì í ṣe wípé nǹkan kan tó yé àrùn kankan jókòó tí a kọ́ rò Olódùmarè iná sọ̀kalẹ̀ sọ́wọ́ Ọbàtálá ìtí wọn fi ń pè ní ìdáhùnsà torí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì kò yéèyàn torí Ọbàtálá ọba takuntakun òun ni àgbà nínú òòṣà ọba tí dójú ti dámú kò ságbà kan tó ju Ọbàtálá lọ tá a bá ní ká mọ̀ ẹ́ lé máa ka eégún kún àgbà ni tá a bá ní amọ̀ ẹ́ lé kò sí òòṣà tí wọn kọ́ tí wọn bá ti kọ́ lé eégún tán tá a lé orí nínú ẹ̀kọ́ Ọ̀rúnmọlẹ̀ nítorí ọjẹ́ ká lé eégún tán tá a lórí Ọbàtálá ló kù tí mo lè torí àgbà ní nínú òòṣà torí òun lọ kó ẹ̀ńdínlógún lé lọ gbàtí ẹgbẹ́ tí wọ́n rí pé tó wúra wọn pé ọdún tí tó pé àkó tí lọ sọ adésódò ẹja àwọn agbèmí gbàtẹ́jà wọn agbèmí ìwọ Odídẹrẹ́ orí tọ́ lọ́dún yìí ọ̀bọ orí ni òun gbọ́n tó fi bọ́rí lọ́dún yìí bóun ti bọ́ tẹ́lẹ̀ ẹja aborí ìgbà tó ọba dọ́jà ìyẹn wọn bá pẹja aborí ni ọ̀rà ọdọjà ìgbà tí ọdọjà èló ni ẹja aborí wọn lẹ gba àrùn wọn ní sọ fẹ́ gba àrùn ni ẹgbà àrùn ni àwọn ẹpẹrẹ lè kú fá là ń kó sí lè kú ọ̀sẹ̀ gbogbo àwọn awo rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí í ṣe wọ́n sọ bìtán wọ́n sọ bìtán wọ́n sì wúrẹ̀ tán wọ́n la ẹja rẹ̀ tí wọ́n pẹja tẹ́ báyìí adé lọ jáde wọ́n bá tún gbé adé wọ́n tún gbé fún Odídẹrẹ́ olúwo tó pọ̀ Odídẹrẹ́ ìwà ayá mi gbé adé yìí nǹkan gbà tó wọ́n ti lẹ̀ adé tá a ti sòódò tó mi ti gbé jìnà gbàtí ó tún wọlé ó tún gbé adé ó tún gbé jáde ó tún gbé fún olúwo ìgbà ní ẹsẹ̀ tó sinmi wọ́n wá mú oògùn kẹ́rin bá mọ̀ pé gbogbo nǹkan à ń fún yẹ̀ lóògùn jẹ gbogbo ẹ̀ ló sátọ́ka sí kò sí ti ń bẹ tó sọ̀ tọ́ka sí à ń fún yẹ̀ lóògùn à ń fi nǹkan sórí ìjókòó òòsà ti sọ pé ó ti wà láyé àtijọ́ nígbà tẹ́ǹdínlógún fi dé ó ti wà láyé àtijọ́ wọ́n wá mú oògùn wọ́n wá fi sí orí àpótí fún pé ṣé bá àpótí ti fi dáná ní àá fi oògùn sí fún wọn sá fún oògùn sí Odídẹrẹ́ wá jókòó ìgbà tó Odídẹrẹ́ ó jókòó ìnáró tí ọ̀nà rí bẹ́ẹ̀ gbogbo òdì rẹ̀ báyìí ọ̀pọ̀n ni ìgbà tí ọ̀pọ̀n òjò wà ń tì èṣù náà tí wà mọ́ ẹsẹ̀ ní ìṣáájú tí mọ́ ẹsẹ̀ ní ìṣẹ́ ọ̀nà wà tó wá pé àwọn awo rẹ̀ kí mo tún bọ́ yọ lọ́wọ́ kan àbòwò ìgbà mọ́ tó yẹ lọ́gàn mọ́ ní à nǹkan tẹ́ ẹ fi díye ìyá wa ẹwà ní ọ̀padà jẹ́ wọ́n wá lọ ní ọmọ alára mọ́ ní ìkódẹ ní èrúbọ lọ ní ọmọ ajérò mọ́ ní ìkódẹ ní èrúbọ bẹ́ẹ̀ Odídẹrẹ́ tuntun bẹ̀rẹ̀ sí gbayìnú òòṣà dídá ó ti wà tipẹ́tipẹ́ kìí ṣe pé nǹkan kan tán kankan jókòó tí a ń rò. òòṣà dídá ó ṣe pàtàkì tó sì jẹ́ àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ tá a jẹ́ olóòṣà Ọbàtálá tó jẹ́ wá lógún gidi tí àwọn bàbá wa àti àwọn ìyá wa fi lé a lọ́wọ́ pé nígbà tí ọ̀rọ̀ bá rú wa lójú ẹ̀ǹdínlógún la fi béèrè ẹ̀ǹdínlógún lọ́lọ́bàtálá ni máa dá pàápàá lára tá a bá ní ṣíṣe a lè fẹ̀ǹdínlógún a lè fi béèrè tí ó fi tọ́ wa sọ́nà táwọn ìyá wa àti bàbá wa ti ṣe tá a bá bímọ àmọ́ fẹ̀ǹdínlógún béèrè
lóòjọ́ tá a bá fi ẹsẹ̀ ọmọ tẹ òòṣà á béèrè òòṣà ni ó la ọ̀nà fún wa gbogbo bọ́mọ òun ṣe ní sì jẹ tí ò ní sì mú gbogbo ẹ̀ ní òòṣà Ọbàtálá ni ó là yé wa àwọn tí tó máa lò ni àwọn oníṣàngó àná mọ̀ dáṣà bá a ti wí ìnà náà ó da àwọn ọlọ́ya wọn a mọ̀ dáṣà bá a ti bóyá bó ṣe sọ náà ni àná ṣe máa ṣe kò sọ́kọ̀ ọ̀kan tó yàtọ̀ Oníyemọja ìdáṣà náà ni tó ti yé yín Ológùn ìdáṣà náà ni tí wọ́n máa lo ẹ̀ǹdínlógún tó ti yé yín Elésù náà a máa lò ìdáṣà náà ni ṣùgbọ́n àwọn ẹlẹ́gbẹ́ òbí sísọ ni òbí sísọ náà sì máa sọ̀rọ̀ tí ó níye bíi tẹ́ǹdínlógún náà ni kò sí ètò yàtọ̀ ń bẹ ṣùgbọ́n tó ń kálukú ń ṣe tí fi mọ ẹ̀tọ́ rẹ̀ ń di òòṣà ní bá a ṣe gbé kalẹ̀. All traditional families in Oyo town are concerned with the use and preservation of Orisha divination system due to its importance in their daily life practices. It has also been used by the Aláàfin of Oyo since the primordial times through his spiritual advisor designated as Ondasa, who has been responsible for the welfare of the king, the royal family, and the town. Ní ìgbà wáṣẹ̀ gẹ́gẹ́ bí a ṣe bá lẹ́nu àwọn bàbá wa ni wípé nígbà tí ẹ̀rìndínlógún yìí tí wọ́n fi ń béèrè tí wọ́n ń bọ gbogbo àwọn òrìṣà Ṣàngó orógbó náà sábà máa ń fi ń bí Ṣàngó lọ́rọ̀ nígbà ìkánjú bá wà tá a ti fẹ́ lo ẹ̀rìndínlógún gbogbo àwọn òrìṣà yòókù obì la máa fi ń bí wọ́n lọ́rọ̀ nígbà ìkánjú bá wà tá a ti fẹ́ lo ẹ̀rìndínlógún a rí i pé Ògún òun kì í lo ẹ̀rìndínlógún torí pé ara rẹ̀ ò balẹ̀ bó dénú gbó yóò sọ̀bì bó dé kan so bí àṣebùdá òun ni pé ní àwọn ológun fi máa ń pé òòṣà tí ọ̀lẹ́ǹdínlógún ti fòbí sọ̀rọ̀ nǹkan mẹ́tẹ̀ẹ̀ta tá à ń lò ní Ọ̀yọ́ gẹ́gẹ́ bá a ṣe bá ní ẹnu àwọn bàbá wa ò nìyí wọ́n gbà tí à ń tẹ̀síwájú tí ojú ńlá táwọn bàbá wa ń rìn bọ̀ wọ́n gbà wípé ká ní ọmọ ní ká ní ọmọ lọ́hùn ẹ̀kọ́ tí wọ́n bá kọ́ wá láti ibì kan yóò wúlò ní ọba Aládó tó jẹ́ ìran mọ̀mọ́ Aláàfin Olúfìràn gẹ́gẹ́ bá a ṣe bá ní ìtàn àtẹnudẹ́nu ló sọ fún Aláàfin pé nǹkan kan mà ti tún dé tí wọ́n fi ń ṣe àyẹ̀wò ní bí around 16th century dátò dọ́yọ̀ kí ni ọwọ́ àwọn ló wá lẹ́ẹ̀kínní ọ sọ bàbá ò kà sí ọdẹ kejì kí lọmọ yìí ọ̀dà gbọ́ ngbó sì jẹ́ pé ìlú tó ń ti wá láti bí ìyá Aláàfin Olúfìràn so gbà tó délẹ̀ kẹta ni wá ní ọ̀dà wá ní tó ní bẹ́ẹ̀ ní gangan ọ̀yà wá fi nǹkan tán ti lò ní tí wọ́n ti lo obì fún tí wọ́n ti lo orógbó fún tí wọ́n ti lo ẹ̀ǹdínlógún fún wọ́n wá tún gbé fóònù náà gẹ́gẹ́ bí ẹjẹ́ àfidánwò ẹ wá rí i pé ọ sọ̀rọ̀ lóòótọ́ ọba ní títí ń bẹ ní kíní náà ọmọ àjọ nǹkan tá a lè máa fi ṣe àyẹ̀wò lóòótọ́ àwa ni ọ̀dà kó gbé lọ sí ìdí òbí ibi tá à ń pè ní ìdí òbí ibẹ̀ ni wọ́n fi ọ̀nà alémọlẹ̀ tẹ̀dó sí pé kó máa mójútó ní tá à ń pè ní mọlẹ̀ nígbà náà ẹ̀yin tó mọ ọ̀nà mọlẹ̀ nígbà ni so ìmútọ́ wa mú débẹ̀ pé kọ́ lọ́ọ́ fi ẹ̀kọ́ ni kò fi kọ́ nítorí òní ọ̀sọ̀bì nídìí ẹ̀dá ńgbà náà òní òṣòrogbó òní òṣòwò ni a fi àwò wípé tó bá ti fi ẹ̀kọ́
a tún fi kún òǹdásà ń bẹ ti dẹ́ndínlógún tí ó papọ̀ mọ́ nǹkan kan tó tẹ̀lé Aláàfin káàkiri. Ó ní ẹni tí ó béèrè pé bó lọ lórí o tó onítílé ó fi sú àjogún ọ̀wọ́ ìlú ń gbò jẹ́ pé ní ayé jọ̀hún ogun ni wọ́n fi ṣe àgbà pé à ń jagun ká. So ẹni tí bá ti ń lè dìfìtì tàbí tí ń lè kó ẹrú òun ni a pè ní alágbára. Ìdí tá a fi ń pè ọ̀nà lémọlẹ̀ ni wọ́n ń pè ní àràbà wo ní ìsìn. Nígbà tí ìjọba dé tí wọ́n pín oríṣiríṣi ìpínlẹ̀ ní kálukú ní àràbà tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀. Gbogbo ìlú tó yí Ọ̀yọ́ po níjọ̀hún ọ̀nà lémọlẹ̀ ni ó dúró bí àràbà, olúwo ọbẹ̀ ní abẹ́rẹ́ ni. Òrìṣà dídá involves constant learning, and it is a well-codified knowledge from generation to generation without the art of writing. A bá ti lè dá odù kan oníkìkì tiẹ̀ lọ́nà ibi tí kálukú bá gbé ẹlòmíì ò kì ní ọ̀nà 6, ẹlòmíì ò kì lọ́nà 4, ẹlòmíì ò kì lọ́nà ẹlòmíì ò sì kì ní ọ̀nà 20 tí ọ̀kan kan ò sì ní papọ̀. ń gbọ́ jẹ́ pé oríkì tá à ń fún ẹsẹ̀ kọ̀ tá à ń fún odù kọ̀ọ̀kan yìí bí nǹkan tí àwọn kan ti fi ṣe ayé ni, ìtàn ìgbé ayé àwọn kan ìní. Torí nígbà tá a bá fẹ́ kí Ọ̀kànràn tá a fẹ́ fi júwe pé ìgbà ayé Ṣàngó àti Bàtá a pè Ọ̀kànràn tí nígbà tí Bàtá tó lọ fẹ́ obìnrin Ṣàngó. So ayé tán jọ lọ́hùn gbà náà tó ní Ọ̀kànràn mo fẹ́ roro náà ò mo fẹ́ roro. Ọ̀kànràn Sóṣòǹbà ní mo fẹ́ roro náà so pé òun fẹ́ obìnrin Ṣàngó láfẹ̀gbé. So a fi sọ ìtàn láàrin. So ẹni tí a bá wá dá odù yìí fún ó ní láti jẹ́ pé bọ́yọ̀ náà ń gba obìnrin alágbára kan lọ́wọ́. So tá a bá ti lè wá sọ ìtàn bí Ṣàngó àti Bàtá ṣe jọ fẹ́ra wọn lóbìnrin yóò já òun nínú pé ẹ gbọ́ ní ìmọ̀ tí ìsọ ohun tí mo bá wọ́n mọ̀ jọ mọ́ ìtàn tí wọ́n ń pa yìí. Ìdí ni tó fi ṣe pé àfi ní ìtàn ìgbé ayé àwọn kan là fi sọ̀rọ̀ níbi ẹ̀kọ́ 16. bí èèyàn bá dá òtúá àbófò téèyàn bá tó yẹ purọ́ èèyàn sọ pé lọ́ọ́ dì mọ́ Ọbàtálá èmi ọ̀fọ́ náà hàn ìwọ́n tó ọdọ́wọ̀n rí nínú òòṣà a sọ wípé bó ti wáyé o lọ́ọ́ dì mọ́ eégún. So ẹ̀gbọ́n tó bá dá èjì láàṣẹ bora a sọ fún ọ wípé Ṣàngó lọ́nà rẹ kó o sì tẹjú mọ́ Ṣàngó. Èyí ò fi hàn wípé kò sí kinní kankan tí Ọ̀rúnmìlà sọ tí Ìkẹfà sọ tí 16 tí ó sọ àyàfi tó ọba lẹ́kọ̀ọ́ nípa rẹ̀ òjò bá lọ. pé kò síbi kan tí yóò gbélé dá àṣà bí babaláwo ti ń dá ọ̀pẹ̀lẹ̀ tí a ti ń sápẹ̀lẹ̀ bẹ́ẹ̀ náà lolóòṣà náà sì ti wà látayébáyé ọ̀kan ògbónra wọn lọ́wọ́ kálukú wà ọ̀dà wà Olódùmarè ló ṣẹ̀dá wọn bó ṣe jẹ́ nù.